Mufti Jakmal gẹ́gẹ́ bí ọ̀rọ̀ baba Lágége tí an bá lọ tó sì béèrè lọ́wọ́ mi ìṣẹ̀dá baba Mudirul Markaz ó yàtọ̀ sún ṣẹ̀dá gbogbo àfáà tí ń bẹ lọ́rùn tó ní fi asrina hadha àkọ́kọ́ ń bẹ ni wípé baba Lágége ní àwọn ìwà kan léyìí tí ọ̀wọ́n lára gbogbo tí ń jẹ́ àfáà tí ń lo sàmánì tó ní ó ti bá ń tá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mọ̀ ní kéta baba Lágége òní kéta ń tá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mọ̀ ní kẹ́nimọ́nì baba Lágége òní kẹ́nimọ́nì ọgbọ́ kéta àti kẹ́nimọ́nì kéta ni ká mọ́ sáré kí ẹni ó fẹ́ ga kọ́wálẹ̀ baba Lágége òní kẹ́nimọ́nì ni pé ká má fẹ́ kọ́mọ kí wọ́dà bí wa baba Lágége òní ọgbọ́ irú ìṣẹ̀dá tọ́lọ́ ń dá baba Mudirul Markaz wáyé pé bẹ́ẹ̀ lọ́lọ́ ń dá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí ń bẹ lóòrùn tó nípa pàjùlọ ńlẹ̀ Yorùbá yìí ayé àwọn ọmọ kí wọ́n dà ọgbọ́ ọ̀pọ̀ àfáà ni ó láwọn ọmọ kíwú yọkọ̀ wọn kíwú ni òun náà ni ọkọ̀ wọn kíwú òun náà ni òun jẹ́ orí kíwú lò àmì baba Lágége àtẹni ọkọ̀ àtẹni tí ọkọ̀ tó jẹ́ pé ọmọ kíwú bòmí ni tí baba bá ti rí ẹ̀bùn lára rẹ̀ wọ́n bá wá bò ní ẹ̀bùn wọn ó ṣe wúlò fún yóò fi rágbèdá ó ti inú àwọn àkàsọ́ ìsùn inú àkàsọ́ ìsùn tí Ọlọ́run fún baba Lágége tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń bẹ ní sàmánì tòní baba Lágége kò sí màzílù fún wọn ààrẹ nìkan tá a lè fi comparison rẹ̀ kílẹ̀ mú pé tá a lè fi jọ wọn tá a fi compare baba Lágége kò sí bí wọ́n bá sì rí mu wá èmi máa challenge yẹn pé bọ́ bá ríru baba Lágége tòní baba Mudiru tòní bọ́ bá ríru ẹ̀ kó mu wá ká kó lójú ọ̀nà wípé masailu ikhtilafiyya ó ti máa lọ́ndà tójú ọ̀nà mímọ̀ ká lọ bí akhlaqiyya ká lọ bí ìwà ẹni tí ó bá súnmọ́ wọn tí bá wọn lókèrè yóò máa rò wípé bàbá yìí ó burú ó ti yé báwọn wọn kì í gbà yàn jẹ ni wọn kì í sì gbà kí wọ́n yàn jẹ wọn yìí sì gbà kí ẹnìkan olóhùn ọ̀tá rẹ̀ sí Mawlana Sheikh Adam ètí baba Lágége fi di ọ̀tá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àmọ́ tí yẹn bá súnmọ́ baba Lágége tó bá súnmọ́ wọn dáadáa bí n ti ń wí àwọn tí wọ́n súnmọ́ wọn ọmọ jẹ́rì wípé bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan ó ti bá wọn tọrọ lẹ́gbẹ̀ẹ́ ó ti bá wọn aliyan jamban min Mudirul Markaz ó ti kò sẹ́nìkan tí ẹgbẹ́ rẹ̀ rọ̀ tó ẹgbẹ́ baba Lágége ni wọ́n máa bá wá ọ̀nà tí wọ́n kọ́ mọ́ kí wọ́n tún wá bá wá ọ̀nà tí ó fi lọ́la ní baba Lágége ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé nínú tọ́lọ̀ tó ṣe ní baba Lágége tèmi ò tí ra àfa kan tọ́lọ̀ ń serú ẹ̀ fún lóòrùn tòní tí ò sẹ́ni tọ́jọ́ wọn bẹ nínú wà òun ni wípé ọmọ tí wọ́n bá fà sọ́dọ̀ wọn tán bá fi lé baba lọ́wọ́ yàtọ̀ fẹ́yìí tí wọ́n ní ó lè wọ mọ́ríkàsì fún rẹ̀ èyí tán fi lé baba lọ́wọ́ wípé mo fà á lé yín lọ́wọ́ baba Lágége ẹ bá ń tọ́jú ẹ̀ kóhun náà dá àfa àkọ́ dàbí èyí ń làwọn tí ń gbédọ̀ baba tán gbédọ̀ lé wọn ntí baba bá ń jẹ ni wọ́n jẹ ntí baba bá mu ni wọ́n mu ọgbọ́ bí baba ti ń lu bí wọ́n ti ń tún wọ́n jẹ ntí wọ́n mu làwọn náà wọ́n jẹ wọ́n tọ́jú wọn bí ìgbà tọ́jẹ́ pa wọn ni wọ́n fi inú wọn bí wọn ni. mélòó àfa mi wàá ti ra àfa kan lónìí tí ó mú ọmọ kéwu rẹ̀ sí mọ́nsílà ọmọ tó bí àbí kó gbé ọmọ kéwu ṣáájú kó wá fọmọ ẹ̀ sẹ́yìn ọgbọ́ ara ntó bíúdi àwọn àlùfáà Dr. Akinwumi nù ntó bíúdi àlùfáà wa yẹsẹ̀ alúnákà ntó bíúdi àlùfáà wa déwọ̀lú àtàwọn míì bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ tán bẹ́ẹ̀ lọ́dọ̀ baba Lágége tí wọ́n ń jẹ́ ọmọ kéwu tí baba sọ wọ́n dọ́mọ baba tó wọ́n jù wọ́n síwájú wọ́n fa àwọn ọmọ tí wọ́n sẹ́yìn. mélòó àfa ló lè serú ẹ̀ àfa tó bá lè serú ẹ̀ yìí kóhun náà jáde kó sọ kóhun náà nírú ẹ̀ kóhun náà serú rẹ̀ ẹ wá rí pé ẹ jọra yín. yóò sọ ọmọ tí wọ́n mú wá sọ́dọ̀ rẹ̀. yóò wá sọ ọdọ mẹ yóò wá fa àwọn ọmọ tiẹ̀ sẹ́yìn yóò gbá àwọn ọmọ ọlọ́mọ síwájú. ẹ wá láwọn àfa àdéwọ̀ ló ń pariwo baba Lágége kí ẹ láfa wa kí wùmí ń pariwo bọ́n wọn ò sẹ́ ní pariwo ta lé lérí bú wo ní ọmọ abẹ tí ò ní pariwo lórí ẹ̀. ọgbọ́ baba Lágége ọ wa kọ́ wọn kéwú baba fúnra ẹ̀ ni ọ máa sanwó lé kéwú wọn káwọn tí ń bá ń gbé dọ̀ wọn wọn ò ní jẹ́ wọn sanwó náírà tí wọ́n bá tún wá jáde lé kéwú tí wọ́n jáde tó jí tán bàbá tó wá ní ẹ̀ tí ì parí ó kó yunifásitì èyí ó wù nínú yunifásitì tí wọ́n bá fẹ́ lọ baba Lágége ni ó tún wá dáwó rẹ̀ lẹ̀ ni ọ máa sanwó wọn àwọn ni wọ́n sponsor ọmọ ọlọ́mọ fa tí wọ́n fi jáde yunifásitì lọ lè béèrè eléyìí lọ́wọ́ ibú àti àlùfáà wa Akinwumi ń sọ̀rọ̀ lè béèrè gbogbo ẹ̀ lọ́wọ́ àfa Akinwumi Aba Adéwọ̀lú náà ń ṣe master lọ́wọ́ baba Lágége náà ni Aba Ìsànúnákà náà ń ṣe tiẹ̀ lọ́wọ́ baba Lágége yìí náà ni ẹ wá wo iye ọmọ tí baba Lágége tún sponsor lówó ọwọ́ ara tiwọn láti fi build ìgbésí ayé wọn mélòó àfáà ní í ṣe bẹ́ẹ̀
ó ti bá mahalu shahidi eléyìí ni bàbá wa àgbà bàbá ìmáàmù àgbà kọlọmbà wa kọjá rí wọn pé kọba abukala fi àwọn àtẹ̀mí gígùn wọn ìjọ wọn lọ markasi tí ọmọ ọ̀kan nínú ọmọ wọn ó ti bá tí ọmọ jẹ́ àfa àtiwọn àtọrọ ọmọ wọn àfa àtiwọn ní ọmọ jẹ́ tí wọ́n wá ń bẹ lọ́dọ̀ bàbá Lágége tí wọ́n fi wọ́n síbẹ̀ wọ́n wá ń gba sàádà ní bàbá wa ìmáàmù àgbà wa ń sọ wípé bí tí tọ́mọ yìí fi jáde láti jáde tó jí lónìí bàbá ìmáàmù àgbà ní bàbá mùdírù ọgbà náírà kan lọ́wọ́ mi wọ́n sọ káàkiri gbogbo ayé lọ́gbọ́ ìgbẹ́ kọ́ ọgbà náírà kan lọ́wọ́ mi ó sì mà pé mo ní owó tí mo lè ná lérí rẹ̀ kọ́dà bọ́ já wọn mẹ́wàá mo ní tí mo lè ná lérí wọn àmọ́ wọn ọgbà náírà kan kò béèrè náírà kan lọ́wọ́ mi ó ti yé báwọn eléyìí wọn ọmọ ajé mahalu shahidi fún ntí mo sọ yìí izan wa mudiru markaz la masila lahu kò sẹ́ni kan tá a lè fi jọ bàbá Lágége bí wọ́n bá wàrà àfa kan tó jọ ìwọ náà lè jáde kọ́ wa ní àwọn àfa àtiwa náà ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ọmọ kí wọn nìkan ni wọ́n máa mọ̀ wọn kì í sábà mọ ọmọ ọlọ́mọ wọn kọ́ wọn kéwú lóòótọ́ àmọ́ wọn ò ní fẹ́ kí wọ́n tó ọmọ àwọn abẹ́lé tí wọ́n jọ máa wọn lọ bàbá Lágége izan bàbá Lágége yìí àwọn ni Sheikh Adam Tana Sheikh Adam Tana àwọn ni bàbá mudiru tó ní so ẹ̀kọ́ lélẹ́yìn náà jẹ́ fún gbogbo àwa tá à ń jẹ́ àfa mọ̀rá àyà kan nu Suratul Mumtahina tí àyà kẹfà èyí tọ́lọ̀ ń sọ pé a'udhu billahi minash shaitani rajim tí n sáré fi jẹ́rì bismillahir rahmanir rahim torí wípé mi máa fẹ́ fi máa fẹ́ n bá dé nǹkan wà fi ẹ̀rí sí ibi àyà mo rí àyà tó ròyìn bàbá mudiru mo rí àyà tọ́lọ̀ ń fi sọ̀rọ̀ bàbá Lágége tòní tó ọjọ́ wọn ó ṣe dédé wọn àyà ń gbé wọn ó gbé wọn rù àyà ń gbé wọn mì àyà ń gbé wọn pọ̀n ọ̀gbọ́ ọjọ́ wọn pátápátá laqad kana lakum fihim uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhirah wa man yatawalla fa inna Allaha huwal ghaniyyul hamid abi suratu Mumtahina kon aya leke valeti ba laqad kana lakum fihim Ọlọ́run ní bẹ fún ẹ̀yin àfáà tẹ́ bá ń lo ayé lọ́wọ́ tẹ́ ń lò ní lọ́wọ́ tẹ́ gbàgbé wípé ọ̀la ń bọ̀ wá àwọn kan ní ó padà lọ́la ń bẹ lára bàbá Lágége fíhìm ń bẹ lára bàbá Lágége husratun hasanatun àríkọ́ṣe ìwà àrítáwù tẹ́yìn ó fi tún ayé ọmọ rẹ̀ sí ó tún ayé ọmọ rẹ̀ sí indirect má lọ fẹ́ tún ayé ọmọ rẹ̀ sí ní direct tún ṣe ní indirect yóò wá padà wá dá ní direct lọ́la èyí ò ní kó tún ayé ọmọ ọlọ́mọ sí ní tọ́mọ tìyẹn ní ó fi wá dá liman kana yarju Allaha ẹni ọba ara kan wípé òun ó pàdé Ọlọ́run wal yawmal akhirah ìsìn ara kan pé òun ó padà fayé lẹ̀ orúkọ òun ni ó wá ṣẹ́kù ó ṣe dání ó ṣe tí ó dání ó ṣẹ́kù wa man yatawalla ẹni ọba wá lòun ó fẹ́ jọ bàbá Lágége fa inna Allaha huwal ghaniyyul fa inna Allaha Ọlọ́run lémi Ọlọ́run huwal ghaniyyu wọ́n tó bá ti lọ́ọ̀ fẹ́ jọ bàbá Lágége èmi Ọlọ́run al-ghaniyyu ni mi èmi mọ́ rọrọ̀ kọjá kápẹ́ ìwọ nítorí wá wípé ema wo alhamidu ẹni ọba lóhun ọjọ́ bàbá Lágége èmi Ọlọ́run máa wá dúpẹ́ fún òun náà ẹ̀rù báyà àwọn jọ wọn al-Ganiyu ẹni ọba tí lóhun ò ní jọ èmi Ọlọ́run ọ̀pá tì alhamidu ẹni bá tí lóhun ọjọ́ èmi Ọlọ́run máa wá dúpẹ́ fún òun náà wípé káwọn ọmọ tiẹ̀ náà máa jẹ́yàn Ọlọ́run kọ́ wọlé yìí tá a wí náà bàbá wa mudirul markaz náà.